Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kú ìyálẹ̀ta, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ káalẹ́ o. Mo kí wa ní ìlọ́kùnrin, mo sì kí wa ní ìlóbìnrin. Ọmọdé eléyìí mo kí yín, àgbàlagbà eléyìí mo kí yín. Ẹni tó dúró mo kí yín o, ìrọ̀nà mo kí yín o. Ẹni tọ́rọ̀ hà tọ́fẹ̀gbélélẹ̀ tí ń gba tẹ́gùn lábẹ́ igi gbogbo yín mo kí o. A ti mọ ayé, ayé ti mọ̀ wá, ayé ò ní fayé hàn wá o. Wọ́n ní tá a bá domi sórí ilẹ̀ ní ń bọ̀, gbogbo sẹ́tẹ̀ bá fàárọ̀ ọjọ́ yín ṣe ẹ̀ ní ìbùlẹ̀ o. Ìrètí ń lọ wàrà òkun, ẹ̀yin lọ́kàn kọ́ wa yín rí. Ìrètí ń lọ gbèrè ọ̀sà, ẹ̀yin lọ́kàn kọ́ wa yín rí. Bá gbọ́ bẹ́ẹ̀, ohun tó tẹni ẹnìkan jáde tí gbogbo ayé tẹ́wọ́ gbà ni. Oore tó ń lé kiri látijọ́ ìwọ lọ́kàn, ọ gbàwé ìgbélú ẹ̀. Ìwọ lọ́kàn, ọ kọ́lé lọ́dún yìí. Ìwọ lọ́kàn, ọ lọ́kọ rere. Ìwọ lọ́kàn, ọ fẹ́ aya rere. Ìwọ lọ́kàn, ó bímọ rere. Gbogbo ohun tẹ́ ń fẹ́ ní rere ó ti kàn yín báyìí, ó tò yín lọ́wọ́. Orúkọ mi ní Lukman ọmọ Àyẹ́dáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ̀ àgbà. Mo fẹ́ pé gbogbo àkíyèsí gbogbo èèyàn ọmọ kóòtù òjíire sí àkíyèsí kan sí méjì. Ẹ rí ìṣòro, ìjàngbọ̀n, wàhálà, àìbẹ́gbẹ́ pé tọ́pọ̀lọpọ̀ kojú ẹ̀ láti kékeré wá. Gbogbo ẹ̀kọ́ lógun oṣó, gbogbo ẹ̀kọ́ lógun àjẹ́. Ẹ rí ogun àfọwọ́fà lọ́pọ̀. Ọ̀ràn mi ń bẹ èèyàn fọwọ́ ara ẹ̀ fà á ṣùgbọ́n kọ̀mọ̀ yìí pé òun ti dáràn. Torí ẹ̀ ló fi jẹ́ pé bọ́mọ kékeré bá jókòó tágbà àkọ́gbọ́n. Ẹ gbọ́ ìwọ̀n ọgbọ́n kan sí méjì táwa náà kọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà láyé fi ń pè wá ní bàbá ọmọ ọ̀dọ̀ àgbà. Pé bàbá ọgbọ́n o, ọmọ ọ̀dọ̀ àgbà. Àìmọye àwọn ọ̀jọ̀gbọ́n ni wọ́n ń bẹ ní òkè ìpẹ̀ láyé. Ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n wọn tí wọ́n ní wọ́n ya ohun sí. Àwọn àgbàlagbà sì ní ẹnìkan ìjúbà àfògùn sínú kú. Tọ́ ọ bá ní ewé kan sí méjì tí ń jẹ́ tó fi ilẹ̀ tó fi láwọn ọmọ lọ́wọ́ bó kú òní rẹ́ni ṣàdúrà fún ọ. Mọ́kàkẹ́ tẹ́tí bẹ̀rẹ̀ jẹ́ kẹ́ fìdí lé orí àpèrè. Kí làwọn bàbá wa pè ní àpèrè? Orí ìjókòó ní jẹ́ bẹ́ẹ̀. Ohun yòówù tẹ́ ẹ fi jókòó ni wọ́n pè ní àpèrè. Ẹ jókòó lórí pátá ìjókòó kan. Bí àṣà àwọn èèyàn mi ní Kútọ́nù wá ní ìján ni wọ́n pe àga àjókòó lórílẹ̀‐èdè Bẹ̀nẹ̀. Ẹ rí mo fẹ́ dá wa ní ẹ̀kọ́ kan mo sì fẹ́ pàkíyèsí wa. Kí ìṣòro tó dé o, àmì ara lẹ̀dá kọ́ rí o. Ìṣòro mi sì mẹ́tọ́ jẹ́ pé èèyàn ní rí àmì ara ẹsẹ̀kẹsẹ̀ tí yàn bá ti kẹsẹ̀ bọ́ ó ti wọnú wàhálà rẹ̀ náà nìyẹn. Ọlọ́run o, ọjọ́ wọn ni wọ́n fi pa wọ́n o. Ọ̀ràn tá a mọwọ́ mọ̀dí ọba òkè májà kẹsẹ̀ wa bọ́ o, májà yọ láàbọ̀ wá lọ́rùn. Ǹjẹ́ ayé bá ti mẹ́wúrẹ́ látọ̀jà wá ni wọ́n fokùn sí lọ́rùn. Gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ayé ò ní lapọ̀ ẹ̀wọ̀n bọ̀ yín lọ́rùn. Ǹjẹ́ ayé bá ti mẹ́bọ̀ wálé ọ̀bọ wálé ńjọ́ náà wọ́n fokùn sí nídìí, ayé ò ní lẹ́kùn ẹ̀rùn. Wọ́n ò ní làbọ̀ yín lọ́rùn. Okùn ọ̀ràn, okùn ìbànújẹ́, okùn ẹ̀wọ̀n, ayé ò ní làbọ̀ yín lọ́rùn. Wèrè ní ẹyọgí sí, wèrè ní ẹyọgí sí. Igi ni wọ́n bí wo wèrè, ayé ò ní fẹ́ gbà fún yín lóúnjẹ o. Ọlọ́run o, wàá ṣàánú fún wa, má yà aṣọ àánú rẹ, má yà á kó lára wa.
ṣé mọ̀ pé nígbà tá a wà ní kéékèèké àwọn bàbá wa wọ́n á máa pàkíyèsí wa sí kinní kan tí ọmọ kékeré bá jókòó lórí odó tójò bá ń rọ̀ wọ́n ní kó dìde tí ọmọ kékeré tójò bá ń rọ̀ tó bá jókòó lẹ́nu ọ̀nà wọ́n ní kó dìde bákan náà tí èèyàn bá ń mu sìgá nínú òjò wọ́n ní kó pa náà sìgá rẹ̀ ó ní túmọ̀ ó wọ́n wá ní ọmọ kékeré ó má fọwọ́ gbèjò wọ́n ní kí ọmọ kékeré kó má fọwọ́ gbèjò kọ́mọ kékeré ó má fọwọ́ gbèjò tí wọ́n wí ìkéyè pé nǹkan kan ó ṣe torí òtútù ni ẹ̀kọ́ tó tutù bá pọ̀ tó bá wọ́ ọ̀yàn lára èèyàn káì má fọwọ́ gbèjò mọ́ torí òtútù ni. wọ́n á ní bẹ́ẹ̀ bá jókòó lórí odó pé àrà ọ̀sálúyàn bẹ́ẹ̀ bá mọ̀ sìgá wọn aláàrá ọ̀sálúyàn wọ́n á ní bámu èké bá ń jókòó lójú ọ̀nà jù pé yóò máa gbàgbé nǹkan àwọn àgbàlagbà á máa pàkíyèsí ẹ rí i pé èsúrú pupa látijọ́ tí wọ́n bá ń polówó rẹ̀ wọ́n á ní ẹ má fi epo jẹ ọlọ́run ti fi epo sí ẹ má fi epo jẹ ọlọ́run ti fi epo sí àwọn kan máa polówó ẹ̀ bẹ́ẹ̀ tí a bá fẹ́ jẹ èsúrú pupa látijọ́ àwọn àgbàlagbà àwọn èjé kéèyàn jẹ níta gbangba àgbàlagbà dàní kí ló dé tó dogun ibọ́ lọ́hùn ló wọn àwọn kan tó fẹ́ràn rẹ̀ ju gbogbo èèyàn lọ gẹ́gẹ́ bí ọ̀bọ ṣe fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ jù tí ikún fẹ́ràn ẹ̀pà ní àfẹ́jù wọ́n ní bẹ́ẹ̀ náà ni èsúrú jẹ́ sí àwọn àgbàlagbà àwọn wo làwọn àgbàlagbà àwọn èèyàn lọ́sàn-án agbára alágbára lóru ayé mojúbà o. mo fẹ́ wọnú ọ̀rọ̀ yìí lọ ẹ wo àwòrán yìí dáadáa ẹ rí i pé àwọn igi abàmì ni tó sì ní ẹbọra nínú kí ló ní í ṣe pẹ̀lú ìrìn àjò ẹ̀dá ẹ jókòó kẹ́ẹ̀kọ́ mọ́ èmi ọmọ yín náà sì ni tó kú mọ̀nà ọmọ àyàdáre bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà. ẹkú kàlẹ̀ lẹ́ẹ̀kan sí wò mí wò ohun tó rí lórí o ohun tó ọmọ lọ́ọ̀mọ́ o ohun tó ọba sì mọ̀ ya sẹnu rẹ̀ kẹ́mú torí pé ọlọ́run tó fún ẹlòmíì lọ́gbọ́n tó ju tiẹ̀ lọ. ẹ wò mí àwa òde òní àwa ìwé ayé òde òní àní àkàkún a sì mú ọ̀rọ̀ àwọn àgbàlagbà a kó dànù ńlọ́pọ̀lọpọ̀ gbèsè ayé àwọn èèyàn ní fi rí bí tí ń rí lónìí. àwọn àgbà àtijọ́ wọ́n fi sùúrù kúnrín àjò ayé wọn. ní ayé àtijọ́ àì gbọ́ gbọ́mọgbọ́mọ ọmọ a máa sọnù o àgbàlagbà gan a máa sọnù ṣùgbọ́n kò rí bí táyé òde òní. bí mo ṣe kéré tó yìí bàbá tó bí mi lè gbéra ń gbà ní ibi aago 9 alẹ́ alóhùnfẹ́ dóko tí ó sì fa láńtà lọ́wọ́ àtùpà láńtà yóò gbé lọ́wọ́ yóò lóhùn lóko yóò sì máa tẹ̀pá rẹ̀ lọ.
báyà wọ́n fẹ́ ṣe àwọn iṣẹ́ kan ni pé kí wọ́n tọ́jú mọ́ pé kí wọ́n jo kílẹ̀ ò tó mọ́ wọ́n tètè ìgbà wọ́n bẹ̀rẹ̀ dóko láàárọ̀ ọjọ́ kejì bàbá ti dáná oúnjẹ dè wá yóò tún ti bọ́ ní oko àwọn ọmọ tí ọba tún ṣe yóò tún ṣe ó tó di pé yóò máa dálejò lóhùn. bẹ́ẹ̀ bá dán wò láyé òde òní tipátipá àwọn èrí bàtà rẹ̀ wọ́n ò jí gbé lọ ni ayé tí wọ́n ń jí àgbé yìí ó dogun pé èèyàn ò lè súnwájú ilé rẹ̀ mọ́ ayé ọ̀kánjú o èèyàn tí ń gbénú ayé ní kánjú o ẹ̀yìn èèyàn já aṣayé pẹ̀lẹ́pẹ̀lẹ́ o wọn ọlọ́run bá ti lọ́ọ́ jẹ láyé lọ́ọ́ jẹ o tó bá jẹ́ pé òkèlè 100 ló bù láyé kó tó kú òkèlè rẹ̀ yẹn ò ní kọjá 100 kan níjọ́ ọba tí bù ti ń pé báyìí ó sì jáde láyé ẹbẹ́ yẹn rí aláàárẹ̀ tó yẹ pé níjọ́ òkèlè rẹ̀ bá ti dópin kò sí irú oúnjẹ tí wọ́n lè fún kò ní gbà kò sírú omi tí wọ́n lè fún lọ́bẹ̀ jẹ́ pé wọ́n bá fáláàárẹ̀ lómi tó bá dà nìkan wọn á ní correspond yóò máa padà ní kò ní ṣiṣẹ́ fún mọ́ àsìkò rẹ̀ ti pé dátà rẹ̀ ti tọ́nù ọlọ́run má ti pa dátà wa báyìí jágbá yé ṣe rere kí ni kókó ohun tí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lé lórí mo fẹ́ pe àkíyèsí ẹ̀yin alábíamọ tó jẹ́ pé ìyá elépè ní ìyá tó máa ń pè é sẹ́ tí ọkọ bìkan là á ti ṣépè àtẹ̀yìn tó jẹ́ pé ọ̀rọ̀ ayé yín tẹ́ ẹ bá fẹ́ sọ bẹ́ẹ̀ bá ti dára abẹ́ igi àánú ẹ̀ sọ wá gbọ́. ṣé àmọ́ wípé ọ̀pọ̀lọpọ̀ igi ń bẹ tó jẹ́ pé igi tó ti gbà bọ̀dé ni ọ̀pọ̀lọpọ̀ igi tó ti gbà bọ̀dé ni ìgbà tẹ́lòmíì bá dára igi ìgbà yẹn ni ó tọ́ àfẹ̀yìntì wọ́n wá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lọ́rọ̀ ẹ̀jẹ̀ á máa ṣe sùúrù o ẹ̀jẹ̀ á máa ṣe sùúrù ká sì máa sọ ẹnu wa. mo ti sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí nípa àṣírí oríta mẹ́ta pé mo sọ̀rọ̀ nípa àṣírí oríta mẹ́ta pé ohun tá a gbọ́dọ̀ máa ṣe lóríta mẹ́ta àti àwọn nǹkan tí ń bẹ ní oríta mẹ́ta. gẹ́gẹ́ bí ewu oríta mẹ́ta ṣe pọ̀ bẹ́ẹ̀ náà ni ewu abẹ́ igi lọ́pọ̀ o. àwọn èèyàn máa múlẹ̀ ní abẹ́ igi àwọn èèyàn máa ṣe ìpàdé lábẹ́ igi àwọn èèyàn máa fa àdéhùn mọ́ ní abẹ́ igi. ǹjẹ́ o mọ̀ pé láti ara abẹ́ igi àwọn èèyàn máa gba ògo ẹ̀dá wọn a sì máa bo ògo ẹ̀dá mọ́lẹ̀ láti ara abẹ́ igi. wò mí wò gbogbo ọ̀rọ̀ àṣírí ayé rẹ mo fi Olódùmarè mo fi bẹ̀ ọ́ níbi tó o bá ti rí i pé igi dúró ẹ má sọ ọ̀rọ̀ ayé yín lára igi mọ́. kí ni wọ́n fún yín ẹ má sọ ọ̀rọ̀ àṣírí ara ilé rẹ má sọ lára igi àdéhùn ayé rẹ má sọ lára igi. ìjọba báyìí ààyè ọ̀wọ̀ ibi tí wọ́n gan rí i pé ààyè ọ̀wọ̀ níbí bẹ́ẹ̀ ni ẹ ti máa sọ. àìmọye igi ló ti gbàbọ̀dẹ̀ ṣùgbọ́n yẹn ò lè mọ̀ ọlọ́run ọba tí ń sọ wa kó má fi kó wa wálẹ̀ o. ẹ wo fídíò kan tí mo sẹ́ndì sínú gúrùpù lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ẹnìkan ló sẹ́ndì ẹ̀ sí mi. wọ́n ní ìlú kan pé wọ́n fẹ́ gé igi àwọn Fúlàní tó wá wà ńbẹ̀ tó jóbìnrin wọn ìwọlé ọkọ o ọlọ́mọge ni wọ́n o wọ́n wá sáré lọ bí igi yìí wọ́n bá ń sunkún wọ́n ń dí àwọn tó fẹ́ gbé lọ́wọ́ pé wọ́n má gé wọ́n wá padà pé wọ́n tù wọ́n rọ̀ wọ́n pé kí ló dé tẹ̀ fi ní kí wọ́n má gé pé ọ̀pọ̀lọpọ̀ ọmọ táwọn ti bí ibẹ̀ làwọn tọ́jú wọn sí tí wọ́n bá sì ti gé igi yìí wọ́n ti pa gbogbo ọmọ àwọn nìyẹn ẹ̀rí nǹkan igi àbàmì pọ̀ sì má fojú wo pé igi kan bẹ igi mọ́ngà ni àwa la gbìn igi ìbẹ́pẹ ni igi ọ̀pẹ ni kò sí igi tí ó lè gbàbọ̀dé o
ẹ jẹ́ ká máa rọra ṣe èpè lábẹ́ igi àìṣẹ àdéhùn ayé ẹni àìrítì lábẹ́ igi ẹ̀yin ìyá tẹ́ sì gélépè àbẹ̀pè rárá ẹ ṣọ́ra sí o ẹ ṣọ́ra sí o ìyá mi abẹ́ igi ni ó ti máa kẹ́ lálálálá àfi tó bá yẹ pé nǹkan lòun jẹ lókù bí ó ṣe rí fún ọmọ yìí ni àfi tó bá yẹ pé nǹkan lòun kú ó ní ṣe kinní kan ó ní ṣe kinní kan kí ló le tó bẹ́ẹ̀ ìyá ìṣòwò lọmọ yín sẹ́yìn tẹ́ ẹ lè foríjì yìí ẹ bá jébù rẹ̀ tẹ́ ẹ lè jẹ wọn mọ́ ẹ jẹ́ ká máa ṣọ́ ẹnu wa ẹ jẹ́ ká máa ṣọ́ ẹnu wa ojú ju ojú lọ ènìyàn ju ènìyàn lọ ayé ń bẹ èèyàn wà táláyé ìwọ táláyé èmi àwa méjèèjì jọ láyé ẹ gbọ́ mi yé kéré báyìí ẹ jẹ́ ká máa ṣọ́ra sí i báwọn kan bá wọn ní abẹ́ igi àánú ni wọ́n ti ṣe sọ́bọ ìpàdé pa àwọn olófòfó òun ti ń bẹ lábẹ́ igi òkéré o ọ̀rọ̀ ayé ẹni igi yóò wù àárín ọjà lọ́wà ní inú ilé rẹ̀ lọ́wà ní bí wọ́n bá lọ gbìn kọ́ tọ́ ọmọ tó ti wọnú rẹ̀ àìmọye igi ló ti gbàbọ̀dè àìmọye ilẹ̀ ló ti gbàbọ̀dè kódà gan ẹ rí i pé àwọn bàbá wa tí a bá fọ aṣọ tó bá sa tó bá ti ń di àṣálẹ́ àbí ọjọ́rọ̀ wọn ni ẹ lọ́ọ́ ka ẹ má jẹ́ rí ọ̀sẹ̀ sí ìrìn nìkan pa ní ọ̀sẹ̀ sí torí wọ́n fi ní kéèyàn ká aṣọ lórí ìkọ́ kì í ṣe pé torí ìtìrì nìkan àwọn ẹni bí a máa fi nǹkan sára aṣọ fún mi bẹ́ẹ̀ ni àwọn ẹni bí a sì máa jí aṣọ gé tí wọ́n fi ṣiṣẹ́ bí gbogbo ọ̀nà tó ta bá gbà lórí ẹnì kọ̀ọ̀kan wa wọ́n máa forí ara wọn gbé ni tó ọ̀rọ̀ kìlọ̀ lélẹ́yìí Elédùmarè yìí wọ́n máa wà pẹ̀lú wa á dára fún wa o òjò kírọ̀ kọ́tà sílẹ̀ olórí ayé gbogbo wo ní tàṣí wa èmi ọmọ yín náà ló pọ̀ ọmọ àyẹ̀dáre o bàbá ọgbọ́n ọmọ ọ̀dọ́ àgbà tó àgbẹ̀rúkúrúkú bá gbẹ̀mọ́ àrùkúrúkú ọkọ náà láàfin sìnkú rẹ̀ tó gbogbo ẹni tó lóhùn bínú wa gbogbo ẹni tó ní bàbá rògbò ànídé tó ní bàbá rògbò dò ànídé tó òfò lómi ẹ̀fọ́ sí o ọ̀tá alẹ́ ní porí wa níbi òfò ológun lé ní porí wa níbi òfò ogun káwọ́ lérí òun ní bókè títí bí dórí àtẹ o ogun káwọ́ lérí kọ́ máa wọlé àwọn ọ̀tá wa ire o tó àkìwá mọ̀ ẹ fẹ́ béèrè nípa ìrìn àjò ayé yìí abẹ́fẹ́ ṣe ìtọ́jú ara yín nílànà ewé àtẹ̀gbò èyí tẹ́ ẹ bá bí wá á ṣàlàyé fún yín pé àmọ̀ yìí tó bá ìjà tẹ léèbù á sọ fún yín pé ọ̀rọ̀ eléèbù lélẹ́yìí á ṣàlàyé rẹ̀ fún yín ọṣẹ ìyọnu wà fún títà ọṣẹ àtúndè wà fún títà ìtọ́jú ara fọkùnrin ṣẹ̀ka sùlọ lóríṣiríṣi ọwọ́ àlẹ́ ẹ̀fọ̀rọ̀ ayé yín lọ wá àìsàn lọ́hùn onígbìyànjú ni wá èyí abámọ̀ á gbìyànjú rẹ̀ fún yín bẹ́ẹ̀ ẹ wá gbọ́ o òkè òkun náà wà ní ìsàlẹ̀ ọ̀sánẹ tó bá ti dogun pé ọ̀fẹ́ ká gbẹ fi DHL gbé ìwọlé ọ̀sánwó rẹ o wọ́n fẹ́ bẹ̀rẹ̀ nípa ìrìn àjò ní ọ̀sánwó rẹ o mo fẹ́ kí n máa pè yín láti jẹ́ pé kí n máa fọ̀rọ̀ alámi lọ yín ọ̀sánwó ni kì í pé kí wọ́n jókòó kábẹ́ ilé rẹ̀ tí fáànù ń fẹ́ sí ọ kọ́ wá gbé fóònù kọ́ máa pè mí pé mọ́lálàkà ìrìn dán olóhùn o adára fún wa o ọ̀rọ̀ tó jáde yìí ẹ máa pín káàkiri ẹ máa pín bó ṣe ń pín ọlọ́run á máa ṣí orí ìdùnnú yóò máa ṣí àrẹ̀dọ́dọ̀ ọ̀wọ́ náà ẹ gbà mú gègé rẹ̀ kó fi kọ àwọn nọ́mbà yìí lẹ̀ +234803298 +234803298 +2348133155111 +2348133155111 +2348186869899 +2348186869899 ọyẹ ẹgbà kan sí +2348089038658 +2348089038658 okùn nọ́mbà orílẹ̀-èdè Benin
+229 54 65 1928 +229 54 65 1928 ẹgbàá kan sí +229 54 65 1929 +229 54 65 1929 wàá gbọ́. Tọ́ba kó gbogbo nọ́mbà Nàìjíríà mi tí ò lọ tọ́ba kó gbogbo nọ́mbà orílẹ̀-èdè Benin tí ò lọ ọgbọ́n òun lè wá lè dá ọyá lọ WhatsApp yẹn fún ọ ní nọ́mbà WhatsApp eléyìí òun tọ́ba pé WhatsApp ẹ̀ yọ dáhùn ọyá +234 80 32 98 3298 ọ wà lára àwọn nọ́mbà tí mo ti dáhùn síwájú àdàrà fún yín o hotline mi ni mo ti sọ yẹn o ayẹwà o kò ní yẹ ẹ lẹ o ire o ire o ire kàbètì. Àwọn oníṣọ̀bọ̀rọ̀